jẹ́ bàbá má jẹ́ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sórí àpáta ó sì gbé e kalẹ̀ lórí ìṣàn omi. Ta ni ó gun orí òkè Olúwa lọ? Àbí ta ni ó dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Ẹni kí n parí rẹ̀. Mo fẹ́lẹ́ èyí tó kù sílẹ̀ fáwọn bàbá mi àti ìyá mi nínú Olúwa.
oṣù ilé tilẹ̀ gbogbo ẹ̀rọ ọba yẹn. Ibà fúnra ọba mi èdò àrí èrò àlà ọba ìbàjẹ́ ìgbọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni òyìgìyìgì mi ọba èdò à. Apá láti ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ìwọ láfògó fún lọ́jọ́ tòní. A tún ti dé sórí ètò lónìí. Ọba tó ta sọ́nà. Èní lọ́jọ́ àìkú ọjọ́ 9 nínú oṣù kẹrin ọdún 2017. Ayé ló ṣe é kẹdógún Elédùmarè má fi mí sílẹ̀ fún ìyàjẹ́ ọba lágbára. Lórúkọ ikọ̀ àti aláṣẹ iléeṣẹ́ Sweet 97.5 FM nílùú London àti orúkọ Mistura Asunramu tó jẹ́ ẹnìkejì tèmi là ń kí yín káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ẹyẹ wa kò gbọ́dọ̀ fi apá kan kó fi fò. Mistura bá ń kí àwọn èèyàn wa kó lé. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi lábúròdì ní gbogbo ìlú ní káàkiri àgbáńláyé èmi ọmọ yín náà ni mo tún ti dé sórí ètò lénìí sí orí ètò amúlùdùn tí ó balẹ̀ bìbà sí ìlú London ní My Sweet FM. Mo ní pé kí n kí yín ní kíkí tọ́lá mo kí yín ní kíkí tọ́lá mo kí yín ní kíkí tológun èmi Mistura Ọmọbọ́láńlé Asunramu alálàkẹ́ mo sọ fún yín pé mi ọmọ gbowó sùn fórùn là ibo owó tó ń ró dẹdẹ ìgbọn máa fi kòkó wọn lè gẹ̀fà tí bá ní kí n máa bá lọ ìṣe ni DJ Murphy máa bínú sí mi nínú ilé agbára lọ́hùn. Àwọn tèmi tó dẹ̀ tún gbélé kẹsọ́rùn náà àwọn náà wọ́n tún lè máa wò pé kí ló dé ṣé wọ́n nìkan ni lórí kí ẹ tó ṣe. wọ́n gbọ́ point of correction kì í ṣe pé agbélé kẹsọ́rùn ọmọ olójú Olódùmarè olóyè lọmọ olójú Olódùmarè. Bàbá olóyè rẹpẹtẹ Jagunmólú of Africa ibà ẹdọ́sà. Olóyè rẹpẹtẹ èyí tó yẹ kó o kọ́kọ́ fi ìbẹ̀rẹ̀ wo ló fi parí kí ni wọ́n ń ṣe ọ́dọ̀ wọn ṣe báwọn. ìmọ̀ bínú sí i. Lálàáfíà ló wà dúdú lé ńkọ́ bò ní nǹkan. Láfíà láwà bẹ́mi náà ti wà lókè ń bí o sálàáfíà nìwọ náà wà lọ́hùn-ún. Gbogbo ojú rẹ ní dánwé gíní ń dánwé ẹ̀yìn. Excuse me, when you are sexy, you are sexy. When you are busy, you are busy. When you are small, you are a bastard. I'm a big girl. So please, excuse me. When I'm fine, let me be fine. Because it's because I'm fine. Nǹkan tá a fẹ́ ṣe lónìí, ṣé wọn bí nǹkan tá a fẹ́ ṣe lónìí pọ̀ gan gidi. So bó bá lọ wá mú gbogbo èbó tó yẹ kó o fọ̀ lónìí bó bá lọ sọ́tán níbẹ̀rẹ̀ ètò ṣó mọ̀ pé kì í ṣe nǹkan tó bójú mu. Mi ìmọ̀ ọmọ kan má bínú sí mi bí bá ṣe sọ náà ni kò máa bá ń gbà. So jẹ́ kó òyìnbó rẹ̀ kó ní límìtì lónìí. Yóò dáa àbí òye orin tá a fi wọlé lẹ́ẹ̀kan tá a fi kí àwọn èèyàn wa káàbọ̀ sórí ètò òun náà ni orin Àjàyí Ọpẹ́yẹmí Why Me ni wọ́n pè. A sì ń gbádùn orin náà lọ kì í ṣe pé a mú bọ̀ lẹ́sẹẹsẹ ni. Ó dáa tún gbé sókè fáwọn tèmi kó tún gbádùn ẹ̀ sí. Mò ń mẹ́yẹ bọ̀ lápò tí ìmọ̀ bóyá dúdú ni àbí funfun. Ó dáa. Jẹ́ ń gbé sókè náà. Ó dáa. Kíló ìdè mo fẹ́ gbàṣẹ orin ṣe bẹ́ẹ̀ ilẹ̀ làṣẹ máa dojú tèmi o. Bàbá àjọpẹ́ ayé ló bọ̀ àwọn àṣàkẹ́ ò dájú mo ti dé mo fẹ́ gbàṣẹ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ làṣẹ máa dojú tèmi o. Ọlọ́run bá mi ìdùn àló láṣẹ kó má ṣe dójú tì wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmín. Àwa náà ládé sórí ètò lónìí àwa amúlùdùn amúgbòròdùn. Ẹ ṣáàmù tó bá ṣe máa ń ṣe náà nìyẹn lọ́jọ́ mẹ́jọ. Ìwọ nìkan lábá àjọkẹ́ ayé. Ìwọ nìkan lábá àjọkẹ́ owó. Nílé agolo tèmi wà níbi aago 3 kọjá ìṣẹ́jú 13 ní ti UK. Ìwọ ńkọ́ aago mélòó lẹ wà lọ́dọ̀ yín? Aago 9 kọjá ìṣẹ́jú 13 láwọn náà ni. Aago 9 kọjá ìṣẹ́jú 13. Nílùú Houston, Texas. Tó a kí gbogbo àwọn tí aago wa bá bára mu pátápátá. Bíi àwọn tí a ní Nàìjíríà aago tí wá bára mu. Ẹ̀yin tí Amẹ́ríkà lọ́hùn aago tí yín ò bára mu. Oríṣiríṣi ni aago náà bó ṣe ń lọ. Àmọ́ bọ́lọ̀ ń ṣe dá wa nù. Iṣẹ́ ọlọ́ọ̀bà mi ṣó mọ̀ pé àwa máa rí ìdí ni. Àwọn kan wà ní ọ̀sán bá ṣe máa ń sọ.
àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń jí lọ́dọ̀ yín lọ́hùn àwọn kan ti wà ní òru àwọn ní New Zealand lọ́hùn àwọn tó Australia ti wà ní òru náà làwọn náà wà aago kan lóru àwọn Japan àwọn fẹ́ sùn wọ́n wà láago mẹ́wàá ní Manila nílùú Philippines lọ aago mẹ́wàá náà wà àwọn ti Cairo wákàtí kan ló dàbí pé wọ́n fi ṣáájú Nàìjíríà torí àwọn tiwa náà wà ní Cairo lọ́hùn á kí gbogbo yín pátápátá lórí ètò lónìí ẹjá máa mú bọ̀ lẹ́sẹẹsẹ bá a ṣe máa ń tò. ọmọ lójú mo ní ìbéèrè kan fún ẹ. béèrè wo ni. ǹjẹ́ báwo ni ìwọ ṣe mọ iye aago tí gbogbo èèyàn wà ní Philippines Egypt Cairo kí ló dé gbogbo ìlú ló ti dé ni. torí àwọn àgbà ní nǹkan tí àgbà fi ń jẹun abẹ́ ìwé ló wà àìfi ọmọdé bàbá sì fi ọmọ kékeré àní fi lé e lọ́wọ́ àbí òye ọ ọmọdé dẹ̀ là wá. máa gbọ́ ibi tẹ́mi fi jù ọ lọ́nu àbí òye ọ o fẹ́ mọ àṣírí ni o sì lè mọ lórí aago tọ́lọ̀ ń dá òun ló tún bómi ṣe wọnú àgbọn ìjẹ́wọ̀ mọ bómi ṣe wọnú àgbọn ni. jẹ́wọ́ mọ̀. tó mọ bómi ṣe wọnú àgbọn. na you be God. mọ̀jẹ̀ ń sọ fún ọ. ǹjẹ́wọ́ mọ̀. mọ̀jẹ̀ ń sọ fún ọ jẹ́ ń gbé sókè náà díẹ̀ sí. Olùdílé Jésù ọmọ mi rí máa tẹ̀lé mi lọ. Kánikánì ọlọ́run Àjàyí ṣògo mi. Ọlọ́run ṣì lò é gbọ́dọ̀ ra báyé. Filẹ̀. Ìbànújẹ́ ayé mi lòdò mi. Ọlọ́run ṣì lò é. Mísírà orin àdúrà gidi gangan lélẹ̀. Orin àdúrà ni o. Bí a bá ń gbélé kó sàmọ̀ sàmì lásán ni kò ní ìdí pé ó ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà mọ́ kó sàmọ̀ sàmì bó bá ti ń sàmì àbí òye ọ sórí àwọn orin kan wà tó jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ ní ìdí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ́ gbàdúrà bó bá ti ń gbọ́ àwọn orin ó mọ̀ sàmì kì í ṣe Dáre Melody Múyìbá Ọládẹ́yìndé onídàre Melody eléyìí ṣe Dáre Melody Àjàyí Ọpẹ́yẹmí ni wáìmì òun àti Dáre Melody fẹ́ fi sọmọ tó bẹ̀rẹ̀ tó kọ́kọ́ sọnù lẹ́ẹ̀kan sọmọ tó mo ní Dáre Melody ni. bẹ́ẹ̀ni. àmọ́ òun àti Dáre Melody wọ́n fẹ́ fi ohùn jọra wọn jẹ́ ẹ̀ tún gbé sókè ká tó wá kán lu agbami ètò náà ní fún tèmi. Ọlọ́run ṣì lò mí gbọ́dọ̀ àbáyé ìbànújẹ́ ayé mi gbọ́dọ̀ rẹ̀ kò fẹ́ bàjẹ́. Kò fẹ́ bàjẹ́. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ àṣẹ máa lò ọba. Adájí náà tẹ̀lé ọ̀bùn ní búrò rẹ̀ máa tẹ̀lé mi lọ. Ṣílò ẹ bá mi gbé Jésù ká o, hallelujah. Gángan yìí náà ní nǹkan ìjọ ìgbọ́n kan tí kábíyèsí Festus Alákọ̀ọ́lá wí wọ́n wà lórí ètò lónìí o ọba kábíyèsí Festus Alákọ̀ọ́lá ti Akọ̀ọ́lá Ìjẹ̀ṣà wọ́n ní Àsúnramú fẹ́ pa ẹ́ láyò wọ́n mọ̀ tó kò sí tó lè jó wọ́n mọ̀ tó dẹmọ lásán ló ń dẹmọ ìwọ gan mọ̀ tó ẹ̀mí mi bó wá débi jó ìwọ gan náà mọ̀ mi. mo ń jó kísà kábíyèsí mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ ba níwọ̀n ẹgbẹ̀je tó rárọ̀ bá fi náà bá ń pa èmi ò jẹ́rọ̀ bá fi mo máa pa ọmọ yín inú ilé ń bí mo máa pa láyò gidi ni. ṣebí one style níjó rẹ ṣebí tó lójórí ìjókòó ni tí jíjẹ mọ́fì bá náà máa connect wa lórí ìdúró máa fi bèbè dí ẹsẹ̀ gbogbo ẹ̀ tó bá yọ bẹ́ẹ̀ mi ò lè fà pájọ́ má jẹ́ sọ̀rọ̀. àwa náà ló sì kọ ọ́njò náà o ṣó o gbàgbé àwa náà ló kọ ọ́njò náà o. ẹ̀yin wo àwọn lẹ ti ṣe tíátà gan. ọjọ́ náà lọ́run tó mú ọ wá tó ń sojú bí ojú kìíní náà ní ẹjọ́ sáà mo fẹ́ mo láàkì fíìmù ni èmi náà fẹ́ ṣe iṣẹ́ fíìmù fẹ́ ṣe iṣẹ́ tíátà mo wá wò pé kí ni èwo wà ní dẹmọ lórí tó a fẹ́ ṣe iṣẹ́ tíátà yìí àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà tá à ń kọ́ bí wọ́n ṣe ń gbẹ́sẹ̀ bí wọ́n ṣe ń gbápá bí wọ́n ṣe ń gbé. kíkọ́ ni mímọ̀ ọmọ lójú kíkọ́ ni mímọ̀ àti àdúpẹ́ pé wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́. ta ló yẹ kó wá fìbà fọ. mo fìbà fáwọn àgbààgbà òṣèré. lẹ́yìn àwọn ọ̀gá tèmi ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì ló kọ́ mi iṣẹ́. bí ìtawà yìí.
ẹ̀yin wo ń bolẹ̀ ti wá tẹ́ lókun lọ́rùn. bí ìtàwá yìí. láti bò. já kí àwọn èèyàn wa tó wà lórí ètò pẹ̀lú wa wọ́n ti dé sórí ètò bíbá wọ́n yapa lórí ètò lónìí. wọ́n yapa o. jábẹ̀ látọ̀dọ̀ rẹ lọ́hùn. ó dá láti ọ̀dọ̀ mi ń bí mo rí àwọn àǹtí mi gidi gangan àbùkíá ayabọ̀bọ̀ bàlóò títí bákàrè àwọn tèmi nílùú London ọládòkun ọmọlọlá ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò wa kúnlé crown king báwo ló ṣe ń lọ ń bẹ̀yẹn ẹ jọ bẹ ṣe ń wọlé sórí ètò wa ẹ má bá wa ṣí ẹ kẹ má bá wa ṣí ẹ ṣe ẹ mọ̀ pé bá ṣe ń sí ẹ̀hún gbogbo àwọn tó ti lọ ṣọ́ọ̀ṣì ládùúgbò wa níbí lamẹ́ríkà gbogbo wọn ni wọ́n mọ̀ rí bàbá bá dé ọládòkun ọmọlọlá thank you so much ìbùkún adékẹ́mi ẹ káàbọ̀ falsat ọmọtáyọ̀ abdulsabur abiodun adékúnlé happy sunday to you dúpẹ́ ayẹni àwọn àǹtí wa nìyẹn actress honourable ni wọ́n god bless you mà wọ́n ní ẹ kú iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe god will continue to crown our efforts àmín Okunola Adéníkẹ́ ṣé láàfíà lẹ́wà bẹ́mi náà ti wà ní àyìn DJ Murphy I cite you I cite anybody. tó ǹjẹ́ àwọn wo ni wọ́n ti wọlé sórí ètò lọ́dọ̀ rẹ lọ́hùn. lọ́dọ̀ mi bíbá náà kí n pè wọ́n wọlé upgrading Kenny àwọn wà nílùú China lọ́hùn ni wọ́n ti ń wò wá kó lè mọ bó ṣe ń lọ international lèmi máa ń bá dì kì í ṣe bọ́rọ̀ pé àwa kò ní lókà jẹ́ tó máa dárúkọ fún ọ akínkúyẹ̀ ẹ̀gbọ́n mi ni ó wà nílùú Canada lọ́hùn Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babalẹ́yẹ àwọn wà ní ìlú Germany Arámidé Mulikat Ọládùnní wọ́n wà nílùú London wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní DJ Murphy bẹ́ẹ̀ lágodo pẹ̀lú wa léde olólọ́wọ́ bọ́tìnì wa tó ń bá wa gbé sókè gbé wálẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe rí olórí Adéníkẹ́ Olúwa ní ṣèkẹ́mi àwọn náà darapọ̀ mọ́ wọn ní good morning my brother ọmọ olójú Olódùmarè ẹ ṣé sísítà mi olórí Adéníkẹ́ Olúwa ní ṣèkẹ́mi Ọlájírè Adéyími Kádẹlẹ́rù orúkọ yẹn 2 minutes ni mo fi máa ń pè é Akérògùn Victor Mobọ́lájí láti Sweden wọ́n wà pẹ̀lú wa Alájà Ọmọlàbẹ̀ní láti ìlú London wọ́n wà pẹ̀lú wa James Olash kábíyèsí ọba Saheed Ibrahim Ọlámilékan orí adé Ògbà Island pátá wọ́n wà pẹ̀lú wa lórí ètò. ẹ káàbọ̀. Ebony ẹ káàbọ̀ sórí ètò Chris Bode Àlùkò láti South Africa àwọn tí a nìyẹn wọ́n wà pẹ̀lú wa lórí ètò Ọbaṣá Ọmọwùmí Balikis ẹ káàbọ̀ sórí ètò Ayan the first ọ̀gá mi pàtàkì láti ìlú London lọ́hùn Ayan Babalọlá Aminata kábíyèsí Festus Adékúnlé Adéyẹmí Alákọlà Ìjẹ̀ṣà àwọn náà wà lórí ètò Fọlákẹ́mi Ọlọ́run níṣọlá láti Maryland lọ́hùn wọ́n wà pẹ̀lú wa Dami Paul Evangelist wọ́n wà pẹ̀lú wa Yankee Sunday Akínyẹmí Kúdírát Ọlátúbọ̀sún Okunola Adéníkẹ́ V-Try Akínsin Ned ẹ ṣé wọ́n ní akó ètò amúlùdùn ẹ káàbọ̀ sórí ètò Vini ọmọ ìyá Jésù àwọn náà wọ́n ń darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ àìkú yìí náà ni even ọjọ́ Monday kan tó jọjọ́ tèmi náà wọ́n ní good morning brothers and sisters happy Palm Sunday from Union New Jersey Vini ọmọ ìyá Jésù ẹ ṣé káàbọ̀ sórí ètò mú ìbọn Ládẹ́ǹdé láti ìlú Paris lọ́hùn àwọn ti Faransé nù wọ́n wà pẹ̀lú wa international Amáwa Abíọ́lá Akínyẹmí wọ́n wà ní Philadelphia ibẹ̀ náà ti ń mú nǹkan jẹ wọ́n wà pẹ̀lú wa aló tún wà bẹ́ẹ̀ ọmọ lójú Olódùmarè mo ríra mi náà Olúṣọ̀gá ọmọ Morúre Ajímúdà ẹ káàbọ̀ sórí ètò Móyìsóyè lẹ́yẹ Ìlọ̀rí US mbẹ́yẹn náà ni wọ́n wà ayaba ní máa ṣàwọn láọlà ẹ káàbọ̀ gbogbo ẹni mo kí lẹ́ṣọ̀ mú kí n tológun a ò lólódì ẹnì kọ̀ọ̀kan DJ Murphy ẹ fi flyer sójú ètò fún wa ẹ dákun. Ọlọ́run kan lágbé Jésù ga òní lọ́dọ̀ lẹ́yọ̀ lápò gbé Jésù ga òwò kò mọ́lẹ̀ òní olórí ogun ọ̀sùn àlèlúyà. Ẹ̀ka mi gbé Jésù ga àlèlúyà. Ẹ̀ka mi gbé Jésù ga àlèlúyà. Olórí ogun ọ̀sùn àlèlúyà. Ọlọ́dẹ náà kẹ́tù gbé Jésù ga òwò àlèlúyà. Prime Moses Kama ti gbé Jésù ga òní lọ́dọ̀ olórí ogun ọ̀sùn àlèlúyà. Ẹ̀ka mi gbé Jésù ga àlèlúyà. Ẹ̀ka mi gbé Jésù ga àlèlúyà. Olórí ogun ọ̀sùn àlèlúyà. Ọlọ́run àbòkù la gbé Jésù ga àlèlúyà.
olórí òkú pé Jésù ga o hallelujah olórí òkú ọ̀run o hallelujah. Ẹ bá mi gbé Jésù ga hallelujah. Ẹ bá mi gbé Jésù ga hallelujah. Olórí òkú ọ̀run o hallelujah. Olùrẹ́sì ọmọ ilé sọ mi máa ṣe bàbá ká. Wọ́n jíjó lọ́rùn mi nínú lọ́jọ́. Olórí òkú ọ̀run o hallelujah. Ẹ bá mi gbé Jésù ga hallelujah. Ẹ bá mi gbé Jésù ga hallelujah. Olórí òkú Olúwa ṣe bẹ́yìn lẹ lómi ṣe bẹ́yìn lẹ lọ́la ẹ̀yìn lẹ lọ́la gbogbo dáhùn káàkiri bàbá. Olúwa ṣe bẹ́yìn lẹ lómi ṣe bẹ́yìn lẹ lọ́la ẹ̀yìn lẹ lọ́la gbogbo dáhùn. Mo ní Olúwa mo lẹ́yìn lẹ lómi ẹ lọ́la. Dansaki ọba ẹ̀yin lẹ lò ní ẹ̀yin lẹ lọ́la àbíbò ni Dansaki ọba mistake kí ló wà lórí ètò lónìí kí ló mú wá fún mi kí la rí gbọ́ bá a ṣe mú un. Ìwọ náà mọ̀ wípé gbogbo ìgbà tèmi bá ti ń lọ tí bá ti lọ máa lọ tẹsẹ̀ bọ gbogbo àwọn odò kankan táwọn kan ò lè tẹsẹ̀ bọ̀. Níbo ṣe ni mo máa ń tẹsẹ̀ bọ̀. Orí odò wo. Àwọn odò social media ni àwọn odò yẹn àwọn odò táwọn kan ò lè tẹsẹ̀ bọ̀ ni ṣùgbọ́n àwa nítorí pé àti júbà Olúwa àti júbà Jésù àjúbà bá mi kábíyèsí àjúbà Ọlọ́run ọba mi Èdùmàrè àjúbà gbogbo ìlú àjúbà àwọn pàpà pọ̀ síbẹ̀ òun làwa fi lè tẹsẹ̀ bọ́nú odò yẹn. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún ọ ṣe. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run tí wọ́n ń fún ọ ṣe yóò wá mọ̀ fún ọ ṣe. Àmín àtiwọ́ náà. Kí la gbọ́ nọ́mbẹ̀ sátẹ́gùn ká gbọ́. Ó dáa ohun tí mo mú wá fún yín lénìí òun ni wípé arákùnrin kan ni mo gbọ́ ń pa ẹ̀ láìpẹ́ yìí ló bá sọ wípé wọ́n dájọ́ kó fún. Ẹjọ́ kí ló pè? Ẹjọ́ kú ikú ukú. Ǹjẹ́ kí ló fà á tó fi dájọ́ kú fọmọkùnrin yìí? Kí ló dé tó jẹ́ pé ilé ayé yìí ikú ìṣáá ni? Ikú gan nígbà tí ikú máa ń wọlé tọ́ ni ó máa ń ṣẹlẹ̀ wípé téèyàn bá kú àwọn èèyàn máa dárò pa ó máa ṣe ọmọ kékeré kìíní ṣùgbọ́n nísìn àwọn èèyàn ẹlẹ́ran ara wa gan la tún fẹ́ wọ́ ara wa para wa. Ṣé a wò. Ọba dájọ́ kú fún ọmọkùnrin ọmọ kékeré mi rò bọ́ ọmọkùnrin tí wọ 40 ọjọ́. A bá béèrè pé kí ni tó fà á tí wọ́n fi dájọ́ kú fún ọ lọ́ba ló jí Android phone. Mi ìgbọ́rọ̀ ẹ̀. Lórí pé ó jí fóònù lásán. Ló jí fóònù lásán. Wọ́n wá dájọ́ kú. Ṣùgbọ́n ohun tí mo wá gbọ́ nípa ẹ̀ ni pé wọ́n ní ọmọkùnrin yẹn pé attempted murder wà nú ẹ̀ ó dàbí wọ́n fẹ́ try wọ́n fẹ́ gbìyànjú láti pa ẹni tó ní fóònù yẹn kó tó rí gbà lọ́wọ́ ẹ̀ òun ló fi wá di pé wọ́n dájọ́ kú fún un. Ìhun tèmi kọ̀ rí sí ni pé ọmọbìnrin tẹ́ ní wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ kò kúkú kú kí wá lóde tẹ́ fẹ́ pa ẹni tó mú fóònù. Ká wá dájọ́ kú fún ó ga o kọ́nà ọba kó máa ṣàánú wa ni. Sophia Ọládìran yín káàárọ̀ o ẹ̀yin tèmi happy palm Sunday ẹ̀yin náà káàárọ̀ níbi tẹ́ wà lọ́wọ́ ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Sophia Ọládìran sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni àwọn náà láti ìlú Canada lọ́hùn. Ọlọ́run á máa fún wa ṣe pàpàpẹ̀ láṣẹ Ọlọ́run. Julius Bino láti ìlú Bangalore lọ́hùn wọn àti sùn ọwọ́ òru náà wà bẹ́ẹ̀ àwọn ní coordinator ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Bangalore pátápátá. Akérògùn Victor Mbọ́lájí àwọn náà wà lórí ètò pẹ̀lú wa coordinator OPU ní gbogbo ìlú Europe lọ́hùn. Comfort Ogunsanya happy palm Sunday to you ma ẹ̀yin náà kú gbádùn Magalong relax àbúrò mi Alimi Ìyábọ̀ ẹ káàbọ̀ Rachel Abọ́láńlé mo rí yín ẹkùjọ́ méjì mẹ́ta tó sórí bó ní kí n ṣe bó tiẹ̀ ní ká ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ni Ọlọ́run bá ní kó máa sọ́yàn o. Àmín. Torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ tó jẹ́ wípé bí ò bá lọ́wọ́ nú a jẹ́ wípé ó ní bákànbákàn nínú torí ẹ̀ṣẹ̀ kékeré ni mo rí pé arákùnrin yìí ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kékeré náà lábẹ́ òfin
àbí òye ọ torí àwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ gan wọn dájọ́ ọkú fún wọn amóyẹ̀ṣẹ̀ wá sọ wípé ẹni tó jẹ́ wípé fóònù ló jí nígbà tó jí fóònù kì í ṣe pé ó jí ó mú lọ gbé wọ́n tún ṣèrí gbà lọ́wọ́ rẹ̀ àbí bí wọ́n bá wá rí gbà lọ́wọ́ rẹ̀ ńkọ́ wọ́n wá dájọ́ ọkú fún ẹnìkan la gbọ́njọ́ òní tí wọ́n ní ó jí fóònù bíi 9 àbí 10 bíi dọ́sìnì kan tó jẹ́ wípé ó tún jẹ́ fóònù tuntun fóònù ìgbàlódé táwọn èèyàn ń lò ní ìsìn mi ò rò pé wọ́n ti dájọ́ ọkú fún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé kọ́mọ̀ ẹ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ lọ́rọ̀ ọmọ lọ́rọ̀ rẹ̀ mú wá fún mi. ìròyìn eléyìí tí mo gbọ́ léni ni mo sọ fún ẹ ṣé wọ́n pé hot cake lèmi máa ń gbé wá. tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó yà lẹ́nu náà pé wọ́n dájọ́ ọkú fún ẹni tó gbé fóònù. fún ẹni tó jí fóònù. Ọlọ́run ọba kó ṣàánú wa ń bẹ̀ náà ni ẹjọ́ yẹn ò tí ì tó ẹjọ́ tí kò tí ì tó nǹkan tí wọ́n ń dájọ́ ọkú fún yàn. Ọlọ́run má jẹ́ kára rìn fẹsẹ̀ sí ẹ mọ̀ bóyá òun ló fẹ́ forí ko. Àmì àṣẹ Èdùmàrè ṣé o tiẹ̀ rí àwọn adájọ́ wa àárọ̀ wọn pé kán dàkún tó lọ́lọ́run kán máa wò ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà torí ẹ̀mí èèyàn la pè kì í ṣe nǹkan tó rọrùn fa. Women leader OPU women leader ní Europe àwọn náà wà pẹ̀lú wa Ṣọlá Ọmọlànà King mo kí yín happy palm Sunday ma ẹ ṣe tẹ̀dá àtọ̀mọ́ wa lórí ètò àǹtí Búkì owó ẹ̀yẹ káàbọ̀ sórí ètò Rachel Ọmọbọ́láńlé wọ́n ní àwọn òṣèlú gan tí wọ́n jí gbogbo owó Nàìjíríà sápò wọ́n dájọ́ ikú fún wọn wine because of phone bẹ́ẹ̀ ni o àǹtí Rachel Ọmọbọ́láńlé àwọn olóṣèlú wa gan tó jẹ́ wípé owó tó jẹ́ pé ó tó gbogbo ìlú wa tó ṣoríire tó jẹ́ wípé àjẹkùn ìyá ló ń jẹ àjẹkùn ìyá náà ń jẹ ẹni tí ò tó ní ìnà tó ń dènà dé ni àjẹkùn ìyá ló ń jẹ. àwọn gan wọn ò dájọ́ ọkú fún wọn ká má ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ẹni tí ṣó rántí ó fẹ́ farajọ ìtàn ọmọ kékeré kan tí wọ́n ní ó jí èlò náà tẹ̀ ní ọmọ kékeré òun jí níjọ́sí wọ́n ló jí gàrí àbí nǹkan ṣó rántí tánà torí rẹ̀ lú lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. àwọn nǹkan tó yẹ káwọn èèyàn ó kojú mọ́ tó yẹ káwọn aṣíwájú àwọn olórí wa tó yẹ kí wọ́n pe àkíyèsí àwọn ìjọba kí wọ́n pe àkíyèsí àwọn èèyàn sí kí wọ́n pe àkíyèsí ìjọba sí wọ́n pe àkíyèsí wọn sí. àwọn èèyàn ló ń fi ọkọ̀ òfurufú tí wọ́n fi ń ru owó lọ sí ìlú èbó àbí òye ọ kò sí nǹkan kan àwọn èèyàn wọn dájọ́ ọkú fún wọn lórí tó wá fi jẹ́ wípé ọmọ kékeré tí wọ́n pé wọ́n lè fà létí tí wọ́n lè sọ fún pé kó mọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́ Mójísó Oyèlẹ́yẹ Ìlọ̀rí wọ́n ní very bad o just because of phone very funny mi ìmọ̀ báyìí náà a sọ bẹ́ẹ̀ ó funny gan kì í ṣe pé ọ̀rọ̀ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó dàbí pé àwọn adájọ́ wa gan wọ́n kàn ṣáà ń wo bí ṣó mọ̀ pé recession wà ń lù yẹn nísìnyí ara gan kan wọ́n kàn ṣáà ń wo bí ìkanra aládájọ́ mi fi ń dájọ́. bẹ́ẹ̀ ni ìkanra ni o recession gan bá dájọ́ nù bí tí ló ti orí hot seat ló wà ibi tó ti ń dájọ́ báyìí ó ń gbóná ọmọ níbi ó ń gbóná ọmọ lábẹ́ ni. kọ́lọ̀ ń ṣàánú wa ni kọ́lọ̀ ń ṣàánú wa àti jungle justice ní Nàìjíríà àti kìtẹ́ ẹ̀ ṣọ̀dọ̀ wa nìkan náà ó máa ń ṣẹlẹ̀ ń lù bòmíì náà àbí òye ọ. bẹ́ẹ̀ni. àmọ́ káwò ká tó ṣe tó jẹ́ kí n sáré jórí fáwọn èèyàn wa náà kó tó di pé a lọ sí abala nǹkan tá a bá wá sórí ètò lónìí ká sáré ju eléyìí ká jẹ́ kan fẹsẹ̀ rájú díẹ̀ náà. Arámidé Òṣèjàre wọ́n ní child abuse ni kọ́lọ̀ ń ṣàánú wa mi Lord have mercy on us. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò náà ni à ń kí yín káàbọ̀. ẹ máa ṣe àìsíwọ̀ lóyún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Àyìndé ti dé olórí ọba. Àpèdè ara fáwọn tó mọ iye ọ. Big Sicky Pops mo rí orí ọ. Àyìndé ti dé olórí ọba. díje mọ̀bìnrin kankan ní bẹ́ńlì agudo ìyàwó rẹ̀ náà ń bẹ pẹ̀lú rẹ̀.
orin ọba tó peléke. Àfàgbọ́nsálẹ̀ kú. alájà ọmọ làbẹ̀ní mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ darapọ̀ mọ́ wa lọ́jọ́kọ́jọ́ tóyìn afúsàt inúsà. Kò bá yí ojú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé amúlùdùn níṣẹ́ tiwa bàbá ti rí ètò náà a kì í rojú àbíbò ní misty. ìrojú òsì lọ́rọ̀ tiwa bí ẹ ṣe ń wọlé lórí ètò mò ń rí yín ẹ̀yin tèmi I cite you I cite everybody mo ṣe ń rí Brigade Ìfẹ́ Louis bá mi ránṣẹ́ sí èèyàn tèmi gangan Yínká Readings lókè lọ́hùn ní ìlú Las Vegas ṣe bó ṣe ń lọ báwo ni gbogbo ẹ ṣe ń lọ lọ́hùn dodo yé kí ló ń ṣẹlẹ̀ dodo kiri Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè wọn ní ẹjọ́ ń bẹ lọ́rùn àròdàkẹ́. àbí o Ọlọ́run ṣàánú wa ni. Ẹ̀tẹ́ tí ẹ̀kọ́ làbárí tí mo gbé dé. Ọmọdé tàgbà tó tó arére. Àpèdè máa pé tànà mo tún dé. Ọlágúnjú Olúwa ṣeun fún mi ẹ káàbọ̀ júmi ọmọ lọ́tọ́bìrà adébíṣẹ́ má ṣe adébí ẹ̀yìn má kọ́. Ilé orin ẹni bá mo tó bá mi. bàbá ọ̀lẹ ni wà láìtàláì. Mo tún ti fòye padà sílé. lórí ètò kan ètò amúlùdùn làwà Mo tún ti fòye ọmọlójú lódùmarè pẹ̀lú mistura Àsúnramú sílé ọ̀gá ẹ̀mẹ́. lájọ ń pò pọ̀ lónìí Ọmọ kékeré yóò. ọjọ́ 9 oṣù kẹrin Àgbàlagbà wọn jó. nínú ọdún 2017 Ọmọ kékeré yóò. màmá Obama káàbọ̀ sórí ètò. Wọ́n jó. Nítújọ́ ẹ mọ̀ pé ẹ lè wọlé kí n má rí yín. àwọn ọ̀sẹ̀ ń jó. Àwa lálà nítú. mistura ìgbà míì màmá Obama á mọ disguise lórí ètò. ọmọ àròbá wò rí wọn ni wọn ní wọn bá wà dá wọn mọ̀. ojú inú la fi ń rí yín màmá. kò sí bẹ́ẹ̀ kan ṣe lè lo orúkọ kan tó lórí Facebook táwa ò ní rí. bẹ́ẹ̀ ni ó ti hàn tó ìwọ tẹ̀ mọ́ rí nǹkan ṣé olójú rẹ lórí ìwọ mọ́ rí nǹkan. ó rí pé ojú mi ó ti rin gan ni. ó nẹ́sìkẹ́ hó. Wá ó fọ́tọ̀ yọ. Àwa lálà nítú. Ọ̀pọ̀ ojú. Iyọ̀rì ọbẹ̀ rẹ̀. Iyọ̀rì ọbẹ̀ rẹ̀. Tẹ̀kọ́tọ̀ lẹ́lẹ́mí àpẹ́ o. Bíbárí wọn dàgbédé o. Ẹ̀kọ́jú ọbẹ̀ ẹ̀ mú yá o. yé pa. Bíbárí wọn dàgbédé o. Ẹ̀kọ́jú ọbẹ̀ kẹ́ mú yá. ó ṣe bíbi ká mọ̀ ṣe fàájì lọ àwọn òmùpá láwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ sọ. Farada ó ní. bá a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ á láti ju àwọn kankan sórí ètò. Dáúdẹ̀ fọ. Bẹ̀rẹ̀ dápá. a tiẹ̀ nípè láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ ètò gan rárá. ìwọ lorò bá ti bẹ̀rẹ̀ ètò á ṣé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀. adásétò ni màámi a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́. hello mà ṣe fẹ́ bá wa dásétò ni a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́. Mo tẹ̀ ní kékeré ni ẹ máa ṣèṣe lọ máa join ní lórí net. ó dáa kò sí wàhálà màámi Kékeré ni mo ti gbàgbé pé èdè Sunday. kò ní bàjẹ́ a wà lórí ètò. Wá orí. wọ́n làwọn fẹ́ kí wa ni. Àbí ká mú lágbàlá àgbà. ábà yéè Ẹ bá ní tẹ̀mú léwé orí tàbí ṣèwé. yéè Ọlọ́run wà ìdí ọlọ́ládé. Mo jẹ́ ti sí ní ọ̀gọ́ ìṣòwò ìṣòwò. nígbà tá a wà ní Ṣàngó Òde lọ́hùn mistura lọ́dún náà lọ́hùn tó ta bá ń jó bàrí ó dùn mí pé mi ò lè dìde mi ò lè dìde kí n jó. ẹnu ẹ ti pọ̀ jù. kámẹ́rà yóò gé kíní kúrò sórí bàbá àmọ́ wàá ṣẹ̀yìn wọ̀lọ̀kù wáyé. ìwọ gan gbọ́ bàbá yẹn ń bá làbárè kan bọ̀ yá gbọ́ ní ẹ̀kọ́ tó ti pa àkànlò àgbàmì nǹkan tá a bá wà léde. ó yá Ọmọ kékeré ìbò àgbàlagbà wọ́n ń jó. Oníṣẹ́ wọ́n ń jó. Oníṣòwò wọ́n ń jó. Mo ní ọmọ ìjọ abẹ́lẹ̀ bọ̀ wọ́n ń jó. Alákọ̀wé
wù ọ́. jẹ́ ká tẹ pọ́ọ̀sì orin yìí díẹ̀ náà. Èmi ti fẹ́ mo ti fi ṣọ̀kì gbẹ́jọ́ bàbá. Mo ti fi wẹ́dọ́nsá gbẹ́jọ́ bàbá. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Jábá ètò àjábá nǹkan tá a bá wá ná. Bó ni wọ́n ṣe ń sọ? Já sọ nǹkan tá a bá wá. Àwa sọ nǹkan tá a bá wá. Báwọn yẹn bá wá dá ṣètò àlemọ̀ ojú orin náà káwọn ojú sí ní àárín. Ṣé orí nǹkan tí mo mú wá lónìí fún ọ? Misty. Oyè nìkan mú wá. Gbádùn mi bí èbó ti gbádùn sìgá lónìí. Ó yá dálẹ̀. Ó gbádùn mi bí èbó ti gbádùn tíì tí wọ́n ń gbádùn. Lọ́wọ́ ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ó gbádùn mi bí díje Bobby ṣe máa ń gbádùn ọwọ́ rẹ̀ lórí bọ́tìnì ní stúdíò. Ìwọ náà ó wá gbádùn mi bó ṣe máa ń gbádùn ara rẹ̀ nígbà tó bá wà lórí sẹ́ẹ̀tì. Ìwọ náà ó wá gbádùn ara rẹ̀ bó ṣe máa ń gbádùn ara rẹ̀ bó bá wà nídìí stúdíò tó ti ń sọ̀rọ̀ fáwọn èèyàn wa. Jẹ́ kí n já ẹ̀ sí. Mo gbọ́. Torí mo wà ní ibìkan ní ìjẹta. Wọ́n tún dé o. Àbí òye ọ. Ìwọ yẹ́ rìn kiri ni. Ṣé o mọ̀ wípé àròyé iṣẹ́ ìbáka ìgbé kékeré ní iṣẹ́ ẹ̀yẹ? Ń tà ń jẹ òun kọ́ là ń tà kì í ṣe bí ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀. Àbí òye ọ. Sórí nǹkan tí mò ń bá bọ̀ torí ẹ ń bá ba lọ òun náà lọ bá kú. Nǹkan tí mò ń bá bọ̀ òun ni wípé mo wà níbìkan ìjẹta ṣó wá rí mo rí ọkọ àti ìyàwó kan. Àwọn méjèèjì ni wọ́n bá ń pariwo léra wọn lórí. Wọ́n bá bẹ̀rẹ̀ gìjà kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ariwo lọ́tún ariwo lósì bọ́kọ ṣe ń mí kanlẹ̀ ló ń wọlé tó ń jáde níyàwó náà ń sá káàkiri ló náà ń pè kí ló dé. Bí n bá wá sọ nígbà tí wọ́n bá kẹjọ́ wọ́n rò fún mi òun wá ro tiẹ̀ ẹlẹ́yìn ro tiẹ̀ ọ̀tún ro tiẹ̀ òsì ro tiẹ̀. Tó bá wá rí nǹkan kan tó wá fa ìjà wọn yìí nǹkan bí sí ní o kékeré yóò jù báyìí lọ bí tí bá tó jù báyìí lọ wọn ni nǹkan tẹ́ sọ pé ó fàjà láàrin yìí pé n bá dúró ètò mi bá sọ fún Misty o òun náà kàn wí pé àṣìbí nǹkan kékeré èdè tó jẹ́ wípé nǹkan píníṣín tó yẹ pé a kàn lè bá wọn dá sí bá sì ní ọ̀dà akẹ́mi ó bá wọn parí ìjà o ó ṣàmọ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa ń dájọ́ tèmi. Bẹ́ẹ̀ni. Ọ̀dà nǹkan tó wá fàjà ni wípé ọkọ ní ìyàwó òun ó ní látọjọ́ tó ti ń bímọ wá nílé ayé olóbìnrin nìkan gbogbo ọmọ tí ń bí ó ní kò bí ọkùnrin. Ìyàwó wa ní ṣe bí nǹkan tí ó ṣe síbẹ̀ òun náà ni òun gbé síta ìdíje mọ̀ gbogbo kan ló máa ń fẹ́ mọ̀ ó ní kí n sọ kí ni ó ti yé ọ ó ní nǹkan tí ó ṣe síbẹ̀ òun náà ló ń gbé síta ṣebí òun wà ní àbí sóun wá jẹ́ Ọlọ́run tí ó ń sọmọ ni kí mọ̀ fa ọ̀rọ̀ gùn ó ní ìyàwó òun bí obìnrin òun sì ó sì yẹ kó lè bí ọkùnrin nítorí pé ọkùnrin lọ́kọ ọkùnrin làdá ọkùnrin ní àrólé wọn ní ọ̀rẹ́ mi ìwọ náà òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ ò bá ti mọ̀ wá bá ìyàwó rẹ̀ jà àmọ́ oríbi tí mo ṣáà fi ọ̀rọ̀ gan lé ni pé dandan ni ó yẹ kí ó bí ọkùnrin lóòótọ́ òun náà ṣáà mọ̀ wípé ṣàṣà nǹkan irú kìí ṣe nǹkan tí ọkùnrin lè ṣe ń sìn ni obìnrin lè ṣe. Ta ló sọ bẹ́ẹ̀? Ó mọ̀ pé wá ní ìyàwó rẹ̀ wá bẹ̀rẹ̀ pé ẹgbọ́ ẹ̀bá bàbá ọkọ mi ó fìkúnlẹ̀ kí níṣẹ́ dandan ni kóun bí ọkùnrin mo ní dandan ni ó dandan ó wà bó ṣe ṣe ni àjẹ́bẹ̀ ọkọ rẹ̀ ó wà nǹkan kan yóò wá ọmọ kékeré kan tí ó mọ̀ bọ̀ dáná nulẹ̀ tí ó mọ̀ ràn án lọ́wọ́ bóyá àyàn sì lè bí kí ni ìyá ìwà gbọ́ nǹkan báyìí fún ń ṣe ló tọ́ sókè tó fi ojú gbà ó láyé orú ẹjọ́ wo lèmi ń dá orú kíníkan lèmi ń ṣe mú ní kí ló dé ṣe nǹkan tí mo wá sọ wọn tó sì burú jù ní Misty ó burú dandan ni ká bí ọkùnrin o. Ọkùnrin torí kíni ọmọ lójú ṣé ọmọ kan tó máa ń dùn mí jù lọ́rọ̀ ẹ̀ o máa ń fọ́ọ̀lù àǹdì mi. Bí báwo. tó ní Yorùbá o máa ń fọ́ọ̀lù àǹdì mi jẹ́ kíni. Pé mo máa ń já ọwọ́. O máa ń ká mi lọ́wọ́ kò o máa ń já mi lọ́wọ́ bọ́. Kí ni nǹkan tó burú nínú ẹjọ́ tí mo dá kí ni nǹkan tó burú ṣáà ṣé kí ni mo dá ni. Ilé ayé ilé asán àfọwọ́bà fi lẹ̀ ẹ jẹ́ ká máa rọra ṣe ilé ayé jẹ́jẹ́ ọmọ lójú Olódùmarè. Ó dà ṣé kì í ṣẹjọ́ gidi mo dá ni.
ilé ayé ilé asán ọmọ olójú olódùmarè bí mo ṣe bá ṣe wà lórí ètò yìí nítorí pé mo ti mọ ọ̀rọ̀ tó fẹ́ sọ. jẹ́ kí n sáré kí àǹtí Tóyìn Adéwálé wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. ẹ ṣeun àdúpẹ́ àǹtí wa. mo wá lọ sí orí Instagram, mo wá lọ ṣí péèjì mi lẹ̀ lórí Instagram káwọn èèyàn mi lórí Instagram kó lè bá wa dá sí ètò yìí. ẹ káàbọ̀ jàre ẹ̀yin tèmi lórí Instagram. ètò tá a wà yìí ètò Yorùbá ìjìnlẹ̀ nìyẹn, mọ̀ pé ẹ̀yin olórí Instagram olóyìnbó ni yín ṣùgbọ́n Yorùbá la wà yìí. ètò amúlùdùn ni lórí My Sweet FM, èmi àti ọmọ olójú olódùmarè. ẹ ṣé gan, mo dúpẹ́. mo wá fẹ́ lọ sídìí ọ̀rọ̀ tó sọ. ìwọ sọ wípé ọmọkùnrin ló dáa kí àwọn ó ṣe dandan. èmi ò gbé ọmọ bí mọ́ sì ń gbọ́ o. èmi ò ní kí wọ́n má bí ọmọbìnrin àmọ́ dandan ni pé ó yẹ kí wọ́n bí ọmọkùnrin. bá wọn dá ẹjọ́ náà lé ní mo sì ní kí ìyàwó náà ìwọ náà ó dùn kan tó bá yẹ kó o ṣe bóyá tí wà àtọkọ rẹ bẹ bá ẹjọ́ ń ṣe eré yín bẹ́ẹ̀ bá ṣe oríṣiríṣi bí wọn náà bá ṣe mọ̀ tó bá lè ṣe tí ó ṣàfihàn ọmọkùnrin ìwọ ọkùnrin náà ìwọ náà tẹpá mọ́ nǹkan tó o bá ń ṣe kó lè di pé torí ọkọ ní dandan èmi náà sì sọpọ́ọ̀tì rẹ̀ pé dandan kó bí o. Ọlọ́run ọba iye kí ni nǹkan tọkùnrin ṣe nílé ayé ìtóbìnrin ò lè ṣe. àìmọye kí ni. ó pọ̀. ṣebí rédíò ni wọ́n ń ṣe yìí èmi àti ẹ̀kọ́ lajọ́ ń ṣe ni ọkùnrin ní obìnrin ní. ìyún lẹ̀. jẹ́ kí n sọ kí n kọ̀ fún ẹ wọ́n máa ń mú ọ̀rọ̀ kan ní òyìnbó wọ́n á sọ wípé behind every successful man there is always a beautiful successful woman. máa gbọ́ a strong woman. àwọn èèyàn tẹ̀ tí ń pè wá wò lọ́nà ìfẹ́ wa bá wa dá sí láì tẹ̀ tí pè nọ́mbà ẹ ká gbọ́ ọ̀kan tí wọ́n fẹ́ sọ náà já gbọ́ ọ̀kan tí wọ́n fẹ́ sọ ẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò. ṣàlàáfíà lẹwà àdúgbò lé ńkọ́. adúpẹ́ o Fọlákẹ́mi Ọlọ́runníṣọlá ló sọ̀rọ̀ láti bọ́ sí wọn. akínyín ẹ káàbọ̀ sórí ètò màmá. àwa nìyẹn o. ẹ bá ń sọ fún mi súrà ẹ bá ń sọ fún pé dandan ni pé kí á lọ́mọkùnrin. irọ́ ẹjọ́ yẹn ò ṣe bẹ́ẹ̀ yẹn o. ṣé pé kì í ṣẹjọ́ gidi mo dá. ẹ ṣe. wàhálà ẹ fọ́ọ̀lù àǹdè mi fúngbà àkọ́kọ́ wọ́n fọ́ọ̀lù àǹdè mi. nǹkan tó bẹ̀rẹ̀ lè ṣe tọkùnrin gan lè ṣe ó wà dáadáa. tọkùnrin ní ṣe tó bẹ̀rẹ̀ lè ṣe. nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ náà ni pé tí wọ́n bá ti gbogbo ẹ̀sìn obìnrin máa lọ sílé ọkọ ẹ̀ ilé. ara rẹ̀ náà lẹ́ ń sọ ohun ara rẹ̀ náà lẹ́ ń sọ ohun. ẹ mọ̀ gbọ́ ẹ jẹ́ ń béèrè ìyáàfin Fọlákẹ́mi ẹ jẹ́ ń béèrè nǹkan kan lọ́wọ́ yín. nígbà tó bá yá tí ọmọbìnrin bó bá lọ sílé ọkọ rẹ̀ ṣé mo pé orúkọ bàbá rẹ̀ ti ń jẹ́ ńkọ́ orúkọ bàbá rẹ̀ parun nu. tí ò yẹ kó mọ rí bẹ́ẹ̀ kò yẹ kó ló pọ̀ ni. mọ gbọ́ kò yẹ kó mọ rí bẹ́ẹ̀ ṣe rí àkórí ọjọ́ mi lélẹ́yìí àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ó dáa ẹ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yín ṣe tún wà pẹ̀lú mi tó bá wá jẹ́ pé ìdílé ọba ni ọmọkùnrin náà ti wá ń kọ́ tó jẹ́ wípé ó dandan kó ní àròlé tí ó jọba ẹ̀yin náà sọ pé ẹ ṣe obìnrin ajadélé. adélé ò lè jọba lọ títí. ó ti ń ṣe. ẹ mọ̀ gbọ́ ẹ tún jẹ́ ìbéèrè kankan lọ́wọ́ yín kẹ́ tó lọ bó bá wá jẹ́ wípé àwọn ìdílé kan tó jẹ́ pé wọ́n máa ń rotate ọba ń kọ́ tó jẹ́ pé bí wọ́n bá ti rí ẹ mọ̀ gbọ́ bí. ó dáa imú nǹkan tá a fẹ́ mú jáde ẹ ṣeun ìyáàfin Fọlákẹ́mi. ẹ ṣé mo dúpẹ́ ṣó ti gbọ́ kò sí ohun tọkùnrin ṣe kò sí ẹ ṣe àdúpẹ́ mà kò sí ohun tọkùnrin ṣe ilé ayé ìtóbìnrin ò kì í ṣe àwọn obìnrin olójú àánú ni wá èèyàn dáadáa ni wá. jẹ́ ìsọ̀kan tí mò ń bá lọ ó dáa já pé nọ́mbà náà fáwọn tó bá fẹ́ bá wa dá sí torí àwọn tí ń gbọ́ wa ní orí rédíò lọ́rùn
kọ́ bá mi pè tọ̀dọ̀ rẹ náà àwọn tí wọ́n ń gbọ́ wa lórí Android lórí smart. ẹni tó bá fẹ́ pè wá sí ìlú Amẹ́ríkà bí ẹ pè mí sórí +1 469 300 7129 +1 469 300 7129. ìyún lọ́dọ̀ rẹ àbí. bẹ́ẹ̀ni. ẹ̀yin tí ẹ bá wà nílùú UK tá a jọ wà ẹ pè wá sórí +44 20 35 19 76 11 lẹ́ẹ̀kan sí +44 20 35 19 76 11 bí yín ò bá wọlé ẹ tún lè try eléyìí +44 7555 7 àti 5 mẹ́ta 9 88 739 ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí +44 7555 988 739 mò ń bọ̀. mo dàgbà tán mo tún pèsè tó bàbá bá rí o. ẹ̀yin ò rámọdé ẹjọ́ tó dàgbà lágbà. àyìndé adé ní ìsìnkẹ́ bàrí bàrí àwọn. ọpẹ́ ló yẹ náà bàbá. tó ṣàwá lọ́mọdé wa títí dàgbà lágbà o. tóní káwa máa kọrin èyí tó dúró dùn ọmọ yìí bónú máa wà máa yọ̀ lóhùn wọn o. tóní káwa máa lùlù kan tẹ́wọ́ bá tó gbogbo èyí tẹ̀ ń bẹ̀rẹ̀ wá ìpalẹ̀ sábà pọ̀ o. gbogbo yín la kí pátápátá lólódì ẹnìkọ̀ọ̀kan àtẹ̀ǹdẹ̀ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ó ní àwọn kọ́mẹ̀tì kan tá a rí ń bì Ọlágúnjú Olúwaṣeun fún mi ó ní Ọlọ́run lọ́ba tí fọba jẹ tí sì rọ ọba lóyè Moses Oyeleye Ìlọrí ó ní mísúra ìjó yìí pọ̀ o. ó pọ̀. Women leader Ṣọlá Ọmọlànà King wọ́n ní láyé òde òní àti orúkọ bàbá àti orúkọ ọkọ. Ọ̀túnba Ayọ̀ Láríwájú wọ́n ní àwa náà gbádùn yín ní Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè ẹ ṣeun ṣeun ìfẹ́ wa tẹ́ nínà tẹ́ fi ń gbádùn ètò yìí èṣù nípa náà fẹ́ náà tó láṣẹ Ọlọ́run. Àmín àmín. Arámidé Mulikat ní women behind it jẹ́ kí n wò wọ́n lẹ́jọ́ burúkú ni ọmọlójú yẹn dágbà o. Arámidé Mulikat Ọládùn ní only don't say that jare what a man can do women can do it even more better. Ẹ ṣé. Prince Babatosin Akínṣẹ́yẹ promise wọn darapọ̀ mọ́ wa lórí ètò. Princess Lọ́mọtolúwa Láṣẹ Ayọ̀ rábìnrin tí mo ń ṣe ìwà ìdáhùn ó ní well done my brother. ẹnìkan ti wọlé àníbẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Hello ṣàlàfíà lẹ́wà àdúgbò lẹ́ńkọ́ o orúkọ yín bolẹ̀ tí ń pè wá wọlé. Ẹ káàbọ̀ sórí ètò. À ń gbádùn yín. À ń gbọ́ yín o. Ẹ ṣé. Ẹ mọ̀ gbọ́ mi sọ tóbìnrin ò kì í sọmọ. Àwa ni. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n láìsí ọkùnrin náà ṣáyìn náà lè bí obìnrin ni láìsí ọkùnrin. Women can do better. Ẹ ṣé ẹ ṣé. Ẹ tí ẹ máa wo èyí tó máa ń dùn mí jù ní pé nígbà tá a bá lọ bímọ àwọn ọkùnrin ẹ máa gbé báàgì àwa gbé oyún fóṣù mẹ́sàn-án wọn á lọ máa gbé báàgì ọmọ kí ló kọ wá. Fara rẹ pẹ̀lẹ́. Àwọn obìnrin á wá bímọ tó wọ́n wá sọ pé ọmọbìnrin ló tún bí mo máa lọ fẹ́ yàwó mi síta obìnrin mi tó fẹ́ síta á túbọ̀ obìnrin mi. Ó dà ẹ ṣe àti Arámidé
ẹ ṣe kálí fẹ́lómi láyè ẹ ṣe oṣù àdúpẹ́ àti mú nǹkan tá a fẹ́ mú jáde ẹ ṣe kálí fẹ́lómi náà láyè ṣe rí nǹkan tá à ń sọ a sọ wípé kọ́mọ̀ bí ọmọbìnrin a sì ní ọmọbìnrin ò dáa nǹkan tá à ń sọ ni wípé bọ́n bá bí obìnrin dandan ó di dandan kan bí ọkùnrin pẹ̀lú rẹ̀. kò kí ṣe dandan nísìnyí obìnrin ṣe dókítà lọ́ọ̀yà mẹkáníìkì agbépo irọ́ kì í gbépo pò ọmọ wa là ń gbé. àwọn ẹ ń gbé dáadáa. obìnrin ni Queen of England. ẹ ń gbé dúró sóògbé tiẹ̀ láàárọ̀ sóògbé ẹ ń gbé mọ́ fọ̀rọ̀ bó bẹ̀ ọmọ lẹ̀ ẹ ń gbé ẹ lè jẹ́ mọ̀ gbé lójúmọ̀ kan àwọn obìnrin tí ò bá lọ́mọ. ìwọ náà àwọn olóṣèlú wa káàkiri obìnrin ti di president obìnrin ti di senators káàkiri ìlú kí ló tún wá kù tẹ̀tún wá. mọ̀ gbọ́ Prince Adé àwọn náà wà pẹ̀lú wa lórí ètò mo kí yín ẹ káàbọ̀ sórí ètò mọ̀ gbọ́ sórí àwọn ìdílé kan wà tó jẹ́ wípé wọ́n máa ń rotate ọba ni ní sísẹ̀ǹtẹ̀lé nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé wọ́n ti rò wípé bọ́ba ẹ bá kú àbọ́ba bá wájà ó lè dandan kí àròlé rẹ̀ kó bọ́ sórí oyè àmọ́ ibi tó bá jẹ́ pé kò sí àròlé fún obìnrin ajadélé kábíyèsí bóbìnrin bá jà ìjọ ọmọ tó níwọ̀nba ìgbà tí obìnrin lè lò lórí ìtẹ́ tó fi lè jẹ adélé. jẹ́ kí n sọ kinní kan fún ẹ culture ni nítorí pé wọ́n máa ń sọ pé ọkùnrin ló lórí inú ṣàbí yín pé Ọlọ́run dá wa ìwọ náà mọ̀ inú bí yín kí ló lè tó yìí. wọ́n ní ọkùnrin lọ́kọ ọkùnrin làdá ọkùnrin ló lórí àbí òye ọ kò sí bí èèyàn ó ṣe wá ilé ayé yìí bí ò bá sókùnrin ṣe ilé ayé lè dùn ni. ṣé tí ò bá sóbìnrin ṣe ilé ayé lè dùn ni. ṣé tí ò bá sókùnrin ṣe ilé ayé ẹ bá wa dá ṣètò ìtorí Ọlọ́run nọ́mbà jẹ́ ṣètò wọ́n 442035197611 lẹ́ẹ̀kan sí +442035197611 pé tọ̀dọ̀ rẹ. lọ́dọ̀ mi +14693007129 mo kí àwọn èèyàn mi dáadáa tí wọ́n darapọ̀ mọ́ wa lórí Instagram bí ẹ̀gbọ́n mi kan wà bí Allwell Ademola director wa ni God bless you ẹnìkan sọ pé this is annoying I think it's just African mentality what's the number to connect this program please ìbínú ni ẹni yẹn fi kọ sí ẹ̀yẹn pé kí ló dé. bá a pe nọ́mbà fún wọn wọ́n fẹ́ dá sí. mo ti pè wọ́n máa gbọ́ bẹ́ẹ̀ yẹn bí ṣe ti pè yẹn ẹnìkan ní obìnrin lójú àánú wọ́n sì máa ń tọ́jú àwọn òbí wọn títí dọjọ́ alẹ́ ṣùgbọ́n tí ọmọkùnrin bá ti gbéyàwó owó àti ẹbí ẹ̀ òun ló máa tẹ̀lé kiri lóòótọ́ ni. mọ̀ gbọ́. àwọn obìnrin ta jẹ́yàwó yín yẹn làwọn sọ fún yín pé ó máa tí ì lọ mú nǹkan fún yẹ ó máa tí ì fún wọn lówó oṣù ò tí ì ṣe gbà ọkùnrin máa ní wo mo bísí mi ò ráyè bóyá kí àtàwọn ọmọ ẹ lọ kí àwọn mọ́mì ní weekend kí ló dé tó fi jẹ́ pọ́kùnrin máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ wá lẹ́yìn ẹ̀yin ló lórí ẹ̀yin ní kí nìkan. mọ̀ gbọ́ yèyé Búkì Arárọ̀mí òtún falẹ̀ wọ́n ní gbogbo lọ́mọ wọ́n fi nǹkan tọkọ òye mi wọ́n fi ọkọ ṣe àbí nǹkan kò tí ì yé mi dáadáa bọ́n bá lè fẹ́ pè wá wọlé sórí ètò yìí àwọn èèyàn wà wọ́n béèrè nọ́mbà tí wọ́n fi pè wá wọlé. bóyá kí DJ Murphy tún bá wa pin ẹ̀ sí tàǹbẹ̀. ó ti wà ń bẹ̀ mo ti pin ẹ̀ sí ojú screen ẹ pè sórí +442035197611 àtẹrẹni tó ń pè wọlé lọ́dọ̀ wa ń bí. ó dá sáré gbé kó jẹ́ kí wọ́n dá sí i. hello. 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 ẹ káàsán o. ẹ káàsán o. orúkọ yín àti ìgbà tí ń pè wá. ẹ ṣe sà. orúkọ mi ni Ọmọdára èmi ni mo kọ pé ìdáná anọdà mo ti ń kọ. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan-an kí ni ó fà tẹ́bi sọ pé is annoying. kì í ṣe pé bóyá ìkẹ́ náà ti sọ tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ níwèé ìgbà jẹ́ pé tó wà náà ni pé àwọn fúnra wọn mọ̀ pé kò sí kẹta tí èèyàn lè ṣe nípa ọmọ bíbí wọn there is nothing. whether you do the àbí boy or a girl ọmọ bẹ́ẹ̀ni obìnrin tí wọ́n di àgọ́ to play ọkùnrin bí
our own exposure now. Mi ò pé ká tó máa ro ọ̀fẹ́ wọ̀nyí àwọn àgbà àtijọ́ ló máa ń ṣe bẹ́ẹ̀. Lọ́ máa ń ṣe bẹ́ẹ̀. Gbogbo èèyàn kọ́ ló ń jọba, gbogbo aráyé kọ́ ló ń joyè. Gbogbo rọ́bìsì wọ̀nyí pé ẹnìkan gbọ́dọ̀ bí ọkùnrin. Ayé àtijọ́ ni. Èmi mo ní ọkùnrin mo dẹ̀ ní obìnrin. Before God and man, ìgbà tí àwọn mi lóyún, I never thought of whatever. Nítorí kó ṣe mo ní ọmọ and I love my girl so much. Bẹ́ẹ̀ni. So, ọlọ́run bá wa tọ́jú wọn. Àmín. That's the most important thing. Àmín. Oríṣiríṣi ènìyàn ló wà ní ìdá níyàn bá ti ṣe ọlọ́run dá àdúrà àdúrà fún wa lórí ọ̀rọ̀. Àmín. Ẹ ṣé gan sir, thank you so much. Àmín. Ẹ ṣé gan sir, God bless you sir. ẹ ṣe àdúpẹ́ ọ̀tẹ̀ bá wa dá sétò. Nígbà tí jẹ́ ká gbọ́ orin díẹ̀ sí ìgbà tá a bá ń dúró káwọn èèyàn pè wọlé. Bẹ́ẹ̀ni. Orí wa lẹ́nu wá. Ẹ̀sọ́ pẹ̀lẹ́ lè rè wá o. Ẹ̀yin bá lè tó orí wa lẹ́nu wá. Torí orí táwọn bá kọ́ ìyá gbogbo. Jẹ́ nǹkan kan tí Princess Fọlákẹ́mi sọ ń bì. Wọ́n ní they are not meant to be equal. If they were equal, that would just question the purpose of their existence. Women and men have their own importance in the world. More than be equal, they are meant to be partners, comrades for the betterment of humanity. Ẹ ṣeun Princess Fọlákẹ́mi, ìka òdọ́gba kò bára mu. Evangelist kékeré Jésù ń pè wọlé. Wọ́n lè pè wá lórí Skype o. Ó dàbí pé nọ́mbà ló yẹ kí wọ́n pè jáde. Wọ́n lè pè wá lórí Skype o. Módìsó yìí lẹ́yẹ Ìlọ̀rí wọ́n ní kí Ọlọ́run fún wa ní ọmọ aláàánú ni. Ṣọlá Ọmọlàkè wọ́n ní ọkùnrin ní olórí ṣùgbọ́n àwọn obìnrin ní ẹsẹ̀ tí ọkùnrin fi ń rìn. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ. Arámìdé wọ́n ní boy of girl ọmọ ni ọmọ kí aláwù ṣe wọ́n ní ọmọ alálùbáríkà fún wa náà ni. Àmì àṣẹ ìpàdé. Lọ́dọ̀ rẹ lọ́hùn kí ni nǹkan tí wọ́n rí kà? Lọ́dọ̀ mi lọ́hùn ẹnìkan ní that dandan is very wrong. I am a man but I don't agree with you on that sir. I have a boy and a beautiful girl, mind you. Ẹlòmíì ní wípé all this boy child and girl child thing is in the past. In the present age, a girl can go 10 times far from where a boy stops. Issue ọba yẹn kò mátà àwọn mélòó ló like láti jọba ní ìsìn. Moise bọ̀bọ̀ àwọn náà wà lórí ètò. Ẹnìkan tún sọ fún mi Ọládìméjì ní pé obìnrin ló bí ọkùnrin láìsí obìnrin kò sọ́kùnrin. Ẹ ṣé ẹnìkan Àríkẹ́ tún ní women are the salt of life. Iyọ̀ ayé ni wá ọ̀rọ̀ lẹ́sọ àwé. Sórí nígbà tí ibi tó ti mọ̀ wípé dandan ni pé ó yẹ kí a ní ọkùnrin. Òun ni wípé nígbà tí Ọlọ́run dá ayé gan. Ta ló kọ́kọ́ dá? Sọ fún mi. Ọkùnrin ni. Nígbà tó dá ọkùnrin, ó ṣẹ̀ṣẹ̀ wá dá obìnrin. Ó ní kí obìnrin kó jẹ́ olùrànlọ́wọ́ fún ọkùnrin. So bó wá ní ẹyẹ ó ṣe wá mọ́ fi apá kan fò. Ìwọ náà wo orú ètò tá à ń ṣe yìí báyìí. Ó ṣeé ṣe kó jẹ́ pé wà àtobìnrin ẹgbẹ́ rẹ̀ kan mọ̀ ṣe kó mọ́ dùn tó báyìí. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àbí òye ọ àwọn tó ń pè olókùnrin ní ẹgbẹ́ rẹ̀ jáwé ẹni tí ń pè wọlé. Ẹ ló máa ṣe fẹ́ bá wa dá sétò a wà lórí ètò mà. Ẹ ṣeun mà. A wà lórí ètò ṣe fẹ́ bá wa dá sí ni. Bẹ́ẹ̀ni. À ń gbọ́ yín mà. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mà. Iṣẹ́ ọpọlọ. Ẹ̀dẹ̀ fún iṣẹ́ ọpọlọ kan. Ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ́ ti ń pè mà. Ìyáàfin Abíọ́lá Akínyẹmí láti Philadelphia. Ẹ káàbọ̀ mà. Ìyáàfin.
ẹ bá wa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa yẹn ẹ yí sísàlẹ̀ díẹ̀ òun ló ń padà sọ́dọ̀ wa ń bì tí ọ̀rọ̀ yẹn fi pẹ́ díẹ̀ kò fún dọ́dọ̀ yín ẹ bá wa yí sísàlẹ̀ díẹ̀. A ní ká dá sí ètò yìí ni. ẹ bá wa dá sí mọ́bì à ń gbádùn yín. wọn ò gbọ́ wa rárá. nǹkan tí ẹ bá wa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa ẹ bá yí sísàlẹ̀ díẹ̀ òun lẹ fi lè gbọ́ wa dáadáa. Àtọkùnrin àtobìnrin ọmọ ni wọn ò méjèèjì lÓlúwa jogún fún wa. Ẹ rí àdúrà ní ká máa gbà kí àwọn méjèèjì kan yàn. àmì àṣẹ Èdùmàrè. Àti obìnrin àti ọkùnrin ọmọ ní gbogbo wọn. ẹ ṣeun wa. Kò mà dẹ̀ sí tí ò lè jọba o. Kò mà sí tí wọ́n bá ti yàn tí wọ́n yanjú. Báyìí là ń ṣe ìwọ bòmíì. Bẹ́ẹ̀ni. Ẹ ṣàjà fún wọn lẹ́ẹ̀kọ́ tó yẹ kóró kọ́ wọn sì gbọ́rọ̀ sí wa lẹ́nu. Ṣèyí la máa ṣe o. ẹ ṣeun ma. ẹ ṣeun ma. Àjèrè gbogbo wọn. àmì àṣẹ Èdùmàrè. àmì àṣẹ Èdùmàrè. Tó jẹ́ aya Obama obìnrin ni. Bẹ́ẹ̀ni. Tí Obama bá sọ̀rọ̀ Shelley á sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Láyé ìgbà yìí tí Trump bá sọ̀rọ̀ ń sìn Elena náà á sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Yàtọ̀ wọn wọ́n yàn kan yanjú. Àjèrè wọn. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣeun ma. ẹ ṣeun ma. Thank you so much ma. Ìlú táwọn bá ti ìlú wa gbogbo. Ẹni yóò kọ́ gbọ́ ìyá yóò kọ́. Ẹni yóò kọ́ múlò amúṣọgbọ́n. Ẹ̀yin agbọ́mọgbà kì í ṣẹjọ́ sí máa ń ṣèjà Ọlọ́run ló mẹ́rin. mo kí Regent Adébùsọ́lá Olúwatúyì àwọn ni wọ́n jẹ́ adelé fún kábíyèsí Olúwatúyì ti ìlú Ìsọlọ̀ lọ́hùn. ẹ káàbọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa sórí ètò lónìí. ṣé òun wo ètò sórí bí àwọn èèyàn ńláńlá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò. bẹ́ẹ̀ ni mò ń rí. mo kí Captain Sunday Adébòmí àwọn ọ̀gá ológun ni wọ́n wà nílùú Èkìtì lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà mẹ́rin náà ni wọ́n ti kúrò. ẹ ṣeun ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. aṣíwájú Alhaji Ramon Lawal ẹ ṣeun ẹ kú ọjọ́ bí àná àákì yìí lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run àjíǹde ọ̀pọ̀ ọdún láyé pẹ̀lú àṣẹ Èdùmàrè. ìyáàfin màmá wa Abíọ́lá Akínyẹmí àwọn ni wọ́n bá wa dá sétò láti ìlú Philadelphia. Àìdé òkun ọ̀rọ̀ mi di bẹ́ẹ̀ lọ́ládé ọ̀rọ̀ mi di bẹ́ẹ̀ iwájú ni bá ṣe ń bọ̀rọ̀ lọ. So bá ṣe ń bọ̀rọ̀ lọ mo ráwọn èèyàn mi tí wọ́n ń darapọ̀ mọ́ mi níbí báyìí àwọn bàbá wa nílùú Dallas Alhaji Muideen Àkànjí Ọmọlá wọ́n ní láìsí ọkùnrin nínú ayé kò lè dùn rárá. Mo tún rí èèyàn tèmi gangan Yínká Redeem ọmọ somebody Apàṣẹ West Coast káàbọ̀ sórí ètò wa. Àfún Sunday bàbá mi láti ìlú California ẹ káàbọ̀ sórí ètò wa. Mọ́gàjì Ọmọdásọlá wọ́n ní bẹ́ẹ̀ ni pé èmi làwọn support ẹ ṣe gan àgbáyé adalẹ Ọládòkun Ọmọlọ́lá èmi náà ni wọ́n support nítorí àwa obìnrin wọ́n disappoint mi obìnrin lájọ máa ń bára wa. mo gbọ́ Princess Fọlákẹ́mi wọ́n ní Ọlọ́run ò dá obìnrin láti dọ́gba pẹ̀lú ọkùnrin. Tí a bá ní ká máa tu wò àṣẹ Ọlọ́run orí ni ọkùnrin bí Ọlọ́run ṣe jẹ́ ọkọ ìjọ dò ní ayé òde kò sí ohun tí ọkùnrin lè ṣe tí obìnrin ò lè ṣe but still orí ni ọkùnrin jẹ́. ẹ ṣeun ìyá wa. àwọn ibì kan wà tó jẹ́ wípé obìnrin ò lè wọ ọbẹ̀ o. níbo lobìnrin ò lè wọ nílé ayé yìí. àwọn ibì kan wà tó jẹ́ tábà wọ kókó ṣì wáyé lọ́sán báyìí á lọ nìyẹn nínú sọ́ọ̀dì. ṣé o mọ̀ pé nǹkan kan tó kàn ṣẹlẹ̀ ní pé ṣé o mọ̀ tó láyé àtijọ́ àwọn bàbá wa tá a bá láyé. bẹ́ẹ̀ni. torí nígbà tí wọ́n máa ń ṣe iṣẹ́ oko nígbà náà lọ́hùn wọ́n gbà wípé obìnrin ò fi bẹ́ẹ̀ ní okun
láti ṣiṣẹ́ oko òun ló jẹ́ kí wọ́n gbà wípé dandan wọ́n láti ní ọmọkùnrin tó lè bá wọn ru ẹrù tó lè bá wọn wú ẹ̀gẹ́ tí ò bá wọn gbìn tó lè bá wọn gbìn kòkó tí ò bá wọn ká àbí òye ọ tí ó lè bá wọn ṣe oríṣiríṣi iṣẹ́ ṣó mọ̀ pé láyé ìgbà náà lọ́hùn àwọn bàbá wa máa ń ṣiṣẹ́ ọdẹ àbí òye ọ. obìnrin tó ń ṣiṣẹ́ ọdẹ náà wà tó jẹ́ wípé láyé ìsìn àwọn tó lọ ń ja ìjà Boko Haram nínú ìlú kan nílùú Haúsá obìnrin ló ń lìdí wọn ó máa gbé kíní torchlight tiẹ̀ sókè báyìí mo rí wíìmù sórí wọn ni social media ti jẹ́ ká rí gbogbo ohun tó lọ ń lù. ṣe báyìí irọ́ ẹnu rẹ ló nù lù. irọ́ ni. irọ́ tí bẹ́ẹ̀ lẹ́nu rẹ ló nù. ó máa wà lọ́jọ́ kọjọ́ ẹ̀yìn ló máa kìyẹ́kọ̀yà o ẹ̀ ó máa bọ̀ lẹ́yìn wa. ẹ sì lè sáré pè wá wọlé lórí ètò ikú tó di pé a kúrò lórí ètò lórí ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́ àwọn kan gbà wípé dandan ni pé kí a ní ọmọkùnrin láyé àwọn kan sì ní rárá kì í ṣe dandan èyàn ni à ń bára wa yànnàná lọ́wọ́ tèmi sì gbà wípé dandan ó yẹ mistura ní kì í ṣe dandan pé ká bí ọmọkùnrin àbí àṣẹ olúwa ni àṣẹ olúwa ni gẹ́gẹ́ bí mi ti ń sọ pé dandan ó yẹ ká ní ọmọkùnrin aṣáájú Alhaji Ramon Lawal wọ́n ní yes woman can get to some places àbí òye ọ. bàrà ọmọ sọ́dọ̀ bò lọ́jọ́ kan wọ́n kì í sílẹ̀ fọlọ́run. ṣé fóònù náà wá dàgbà lọ́jọ́ kan. Olúwatúnyìn Ọlọ́run fún mi kí Ọmọláyọ̀ wọ́n wà pẹ̀lú wa lórí ètò. Àdìgún Akeem Ayọ̀bámi wọ́n wà pẹ̀lú wa lórí ètò. Honorable Ọlámilékan Olúọmọ Balógun láti ìlú Cairo àwọn ti darapọ̀ mọ́ wa promoter làwọn náà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tíá làwọn náà. Ayaba Fọláṣadé Àdùnní Òkèchukwu. lọ́jọ́ kan wọ́n kì í sílẹ̀ fọlọ́run. ìdàgbàlagbà fẹ́ kúrò ọmọ kéékèèké ń bá ohunkóhun tá a bá wà gbé níṣẹ́ ọ̀rọ̀ ìlọ́lá. ṣó ń gbọ́ bí bàbá bàrí gan ṣe ń sọ ọlọ́run bá mi ṣe àkófì ọ̀run kẹ́ Barrister wọ́n ní kàtígórì by kàtígórì nílé ayé. ṣé kàtígórì yẹn wá papọ̀ mọ́rọ̀ ọkùnrin àtobìnrin ni. mo gbọ́ ìpele sí ìpele ní ọ̀rọ̀ ilé ayé bá a ṣe ń bá a bọ̀ lórí ẹni tó bá ba lọ òun lọ́ọ́ bá kú àní bá kú pẹ̀lá. sórí ìjọmọ̀ pé àwọn iṣẹ́ kan wà tó jẹ́ wípé obìnrin ò lè ṣe tó jẹ́ pé nígbà tó bá dójú ẹ̀tọ́ tó bá kà yín láyà ẹ padà wá pé ọkùnrin pé kó bá yín ṣe ni. kò wá sí ohun tẹ́ ń ṣe yẹn nígbà yẹn táwa ò wá mọ̀ mọ́ báyìí. mi ì gbọ́ nǹkan tó sọ. kò wá sí nǹkan tẹ́yìn mọ̀ nígbà yẹn tẹ́ ń ṣe yẹn táwa ò mọ̀ mọ́ báyìí. obìnrin ló ń tọ́jú ilé obìnrin ló ń tọ́jú ọmọ láì sọkùnrin obìnrin ló ń tọ́jú ọmọ gbogbo ọmọkùnrin tẹ́lẹ̀ ń wá yẹn ẹ lè handle wọn àwọn obìnrin náà la máa sọ fún ọ pé come on go back there shut up there keep quiet àwa la máa mọ bó ṣe jẹun àwa la máa mọ bó ṣe lọ sí school ọkùnrin mi gan ti travel lọ àwa adé àwa sọ fún ẹ pé kí ló ṣẹlẹ̀ sọmọ yẹn wọ́n ló ti travel ti jáde lọ ti ṣe kíní kan látàárọ̀ ìjẹ́wọ̀ ọmọ ibi tó wà látànà obìnrin. ìjọ ò mọ̀ pé bàbá sọ̀rọ̀ wípé bàbá sọ̀rọ̀ nǹkan kan àwọn ọpọlọ kan wà tó jẹ́ pé Ọlọ́run jogún fún ọkùnrin. tó bá jẹ́ tó níyẹn ni kò sọ́kùnrin kò sọ́kùnrin tọkùnrin ní tóbìnrin ò ní. àwọn ọpọlọ kan wà tó jẹ́ pé Ọlọ́run jogún fún ọkùnrin. obìnrin ni wọ́n máa ń gbọ́ kíláàsì. àwọn ọpọlọ bíi pé ká tó nǹkan àbí òye ọ àwọn ọpọlọ bíi pé ká tó nǹkan. àwọn ọpọlọ bíi kẹfẹ́yàwó méjì mẹ́ta àwọn ọpọlọ bíi kẹlọ tó sí obìnrin kẹ mú obìnrin mẹ́rin kẹ gbá orí wọn pọ̀ kẹfẹ́ ọ̀rẹ́ ọ̀tọ̀rẹ́ síra wọn. mọ́ lọ síbi èèyàn mọ́ lọ síbi tó ń sọ bó bá mú yẹn bó bá mú nǹkan tó ń sọ bó bá ní kó lọ síbẹ̀ o ti ń mú ọ̀rọ̀ papọ̀ lóríṣiríṣiríṣi. mo máa mú mọ́ o. mọ́ tẹ́ẹ̀kì rẹ̀ pásánà díje mo fi gan ní yàrá gbọdọ̀ lọ́hùn ló kan tó sọ. èmi ló sọ fún olórí ti ń fi ọ oníṣẹ́ nǹkan ti ń ta ọ lára nu.
ó ní ò jẹ́wọ́ nǹkan tí ń ta ọ́ lára àbí ọwọ́ múra kẹ́kẹ́kẹ́ nígbà tó di ọ̀rọ̀ bí ọkùnrin tó béèrè lọ́wọ́ mú. ó dà kí ni tí wọ́n sọ wípé ọpọlọ tọ́lọ́run jogún fọkùnrin tó kò lò tí obìnrin ò ní. mò ń bọ̀ máa yànnà náà rẹ̀ fún ọ. àràbà ti tó ra mú ojú ń bá rere lọ́wọ́ bó tún ti yí fòye máa dá sí ní ọ̀dà ìmẹ̀ṣọ́ òkúrè ọ̀sálẹ̀ ẹni bá kọ̀wé kó kọlù mí ẹni tí ó bá lè wẹ̀wò. tó ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀. ọjọ́ sí tó jẹ́ tó bá kọlù. Arábìdé Múlíkà tó ní men are babies before women. àbájáwọ̀ lápẹ̀ ń jáde abẹ́ni. Ọlágúnjú Olúwaṣeun fún mi wọ́n ní bẹ́ẹ̀ ni orí ni ọkùnrin jẹ́ but bí ọkùnrin bá lọ sógun obìnrin ní délé dọkọ ní ayé àtijọ́. Ìyàwó Balógun ní tan àtùpà fún ọkọ lójú ogun. Now tell me ilé agbára tí obìnrin kò lè wọ̀. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń sọ ọpọlọ kalẹ̀ torí Ọlọ́run. Mo kí ìyàwó bàbá wọn wà lórí ètò pẹ̀lú wa láti UK lọ́hùn. Olúwatíyàn Ọlọ́run fún mi kẹ́ Ọmọláyọ̀ ẹ káàbọ̀ sórí ètò. tó ọjọ́ rebi àná òun rebi àtiwọ̀ torí àkókò wa jẹ́ ká yànnà náà àwọn kìíní kó tó di pé a fi àdàgbà rẹ̀ rọ̀ sí ibì kan. bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiẹ̀ náà kí ló ní tó fẹ́ bá àwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. bí mo ṣe ní ohun tí mo fẹ́ bá àwọn èèyàn sọ ni kọ́ọ̀lù wọlé. Bóyá bá gbé pè náà. hello ẹ káàsán. Aníkàbá yín dá sétò ní o. Ẹ ṣé jàre kí lorúkọ yín láti ibi tẹ́ ti ń pè wá. Orúkọ mi ni Kúnlé Crown King. Àwọn tèmi nu kí ló ń ṣẹlẹ̀? Ìbéèrè tẹ́ tún béèrè lónìí èyí tún pàṣẹ sọ. Ó tún pa láńsíá. Ohun tí a lè rí sọ sí tí a bá fojú wò. Ó kàn jẹ́ pé Yorùbá bọ̀ wọ́n nítorí ìlẹ̀kẹ̀ ni ìjẹ̀dá tí máa ń lọ́rùn dúdùn. Sẹ́rí torí orúkọ gan-an ni àwọn Yorùbá fi máa ń bímọ. Bàbá ní sọ́ra ní tó kálukú sọ oníwáwí ẹlẹ́yìn sọ adùn bẹ̀yà ń sọ. Ta ló lè gbà kó jẹ́ pé kò bímọ ọkùnrin ní ayé àtijọ́ kò tí ì ní ẹrù ilé ọkọ yẹn. Kò tí ì ní ẹrù inú ìdílé yẹn ń gàtí mọ̀ yìí pé tẹ́ bá fẹ́ pín nǹkan wọn kì í pín fọ́mọbìnrin. Nǹkan kan ò ní í kàn án. Táàbà ní ẹ jẹ́ ká sojú àgbẹ̀ǹkó. Bẹ́ẹ̀ni. Tàbíjì kú kọ̀ǹkọ̀ lójú. O ṣeun. Tẹ́lí títẹ̀ ní o ọmọkùnrin ṣe pàtàkì ìdí ló sì fi fà á ló ṣe wípé ní àwọn Yorùbá wọn kì í níyàwó kan. Ebí Yorùbá ṣe omi ò ṣe. Ìdí ẹ̀ nìyẹn tó fi jẹ́ wípé ní àmọ́ níyàwó púpọ̀ pé délé yìí bá bóbìnrin ní obì ṣùgbọ́n nínú àwọn obìnrin yìí èyí tí ó bá wá ti wá bímọ ọkùnrin ó ti mọ̀ wípé ní àlejò ló bí àlejò yẹn máa ń pe ọmọbìnrin. Àlejò lóbìnrin ọkùnrin pátá àwọn lọmọ nílé. ọmọkùnrin ni pé bẹ́ẹ̀ ni orúkọ lè gbẹ́jẹ́ ṣe pàtàkì sí ìran Yorùbá yìí fẹ́ kó orúkọ parun nínú ìdílé tóbi bá ti lọ kò tún padà àti orúkọ yẹn mọ́ orúkọ ni wọ́n torí ẹ̀ fẹ́ kú torí pé àwọn fẹ́ di ọmọkùnrin kí torí pé bẹ́ẹ̀ ọmọbìnrin ó wúlò ju obìnrin lọ àgbò torí orúkọ gangan ni òjú báyẹn lọ. O ṣeun Kúnlé Crown Ọlọ́run apọ̀n ilé ẹ kú gbogbo gbà wá. Ẹ ṣeun Kúnlé Crown kó tó di pé a kúrò lórí ètò ó dàbí pé a ní àwọn ìpolówó ọjà kan tó yẹ ká polówó àbí ṣó wà lọ́dọ̀ rẹ lọ́hùn náà káwo bó ṣe ń lọ ń bẹ̀ bóyá lè sáré fún àwọn èèyàn wa ní ìkéde bíi méjì mẹ́ta nípa àwọn ètò wa tó kù tí a máa ń ṣe ní gbogbo ìgbà. mi ì mọ̀ bóyá wà lọ́dọ̀ rẹ lọ́hùn àbí wò ni. bẹ́ẹ̀ ni mo ní kan bí ẹ jẹ́ ìjú sí báyìí. gbogbo olórí rẹ ti bẹ lórí ní àgbàlá ayé pátá connect with Mr.
iná lẹ́tọ̀ tó gbòde ẹ darapọ̀ mọ́ gbajúgbajà òṣèré onítíátà tí gbogbo ayé mọ̀ gé ẹni mọ́ owó Mistura ọmọ Bọ́láńlé ọmọ Ṣàṣọ́rí Àsúnra mú ewu òsínà gbìmọ̀ òun pé rí tá a mọ̀ sí Fàlẹ́ Olómi ọmọ Èkó àrọ́mi sálẹ̀ gbẹlẹ́gbẹ́ omi níwá omi lẹ́yìn òkú lọ́tún mú wọn fà lọ́sì wọn lẹ́ni tọ́bádé kan tí ọ̀gá gbọmọ lẹ́yìn ọ̀la yìí ìdẹ́wọ́lọ́gbọ́n olúwa rẹ̀ ẹ̀dọ̀ wọn lákéèjì ẹ̀kọ́ ní ilé ọgbọ́n ẹ̀kọ́ ní ilé ìmọ̀ ọjà rẹ̀ Mistura ọmọ ìlú owó sòfòrò lánàá ni mo mú kí lọ́wọ́lọ́wọ́ ẹ darapọ̀ mọ́ Mistura lápapọ̀ nẹ́ẹ̀tì Mr. Atikuleta lórí 11 TV rédíò nínú Amẹ́ríkà ni mo mú mi ní gbogbo ọjọ́ Jímọ̀ láago kan fún ti Texas láago méjì ti New York láago méjì ti Nàìjíríà tún ti UK náà ni ètò amúlùdùn náà gbẹ̀yìn rárá Mistura ọmọ afúnra mú pẹ̀lú ọmọ lójú Elédùmarè ni wọ́n máa ń mú dábí ẹ̀dùn tí wọ́n sì máa ń rà bí òwe ní gbogbo ọjọ́ Sunday lórí ètò amúlùdùn lórí My Sweet FM náà ni láago mẹ́fà àárọ̀ ti Texas láago mẹ́wàá ti New York láago mẹ́ta ọ̀sán ti Nàìjíríà ni mo ń wí ètò náà ó dùn ó sì túmọ̀ ọlọ́rin kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ lè bá gbádùn ara yín ọmọ tí ẹ tún wá bá síbẹ̀ rárá ọmọ bẹ́rí ọ̀la ẹ lè pè wọ́n fún onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe láti darí ètò yìí lẹ́yìn wa àbálága ìjókòó lẹ́yìn wa abẹ́ ẹfẹ́ ìyá fíìmù ni technical equipment ń kọ́ àbí kan tí ẹ bá yín ṣe pákéjì kí gbogbo ìvẹ́ǹtì yín lè dùnkún lé lárinrin ẹ dáwọn wò lẹ́yìn yín ọmọ bẹ́rí ọ̀la yìí ìdẹ́wọ̀n ní kẹ́ ẹ lè rí wọn wò bí ìran Mistura ọmọ afúnra mú ọmọ Ṣàṣọ́rẹ́ ìwò sínú ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. ǹjọ́rọ̀ òṣì tí wà bẹ́ẹ̀ àbí kí n ju sí bí? jẹ́ kí n sáré wò láti bẹ̀rẹ̀ Ọlọ́run ká gbé sókè láti yàrá àgọ́dọ̀ lọ́run. gbogbo ilé pátá mo kí yín ẹ mọ̀ kó ìbàlẹ̀ níbẹ̀ ń. kì í ṣe lè tá a fẹ́ jù sí nìyẹn kì í sọ̀rọ̀ ìṣítí ló wà lórí ètò lónìí sórí ọmọkùnrin tí wọ́n pè ní bẹ́rí ọlá wọn àbí òye ọ ọmọ rẹ bí iyán ni ọmọ rẹ bí iyán ni ó tiẹ̀ ti mọ nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ni ọmọ rẹ bí iyán ó dà jẹ́ kí n wò ná bóyá a lè rí jíngù yẹn ó yẹ kán ti bá wa ṣe sílẹ̀ ó wà lọ́dọ̀ mi bí kí n ó wà lọ́dọ̀ rẹ lọ́hùn bẹ́ẹ̀ni bóyá bá mi gbé e sókè lọ́dọ̀ rẹ nígbà yẹn. Lórí My Sweet FM 97.5 bẹ́ẹ̀ni ìṣítí kọbítí kọ́kọ́ ìtùkà tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alárààgbà yìí dá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbà yìí ọmọ lójú Olódùmarè tí ò ní sọ̀rọ̀ tẹ́ láì ní gbogbo ọjọ́ Monday ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 07 21 923 tẹ̀ sójú ẹ̀ ilẹ̀ má yí pé ọmọ lójú Olódùmarè máa bá ètò ìsúnilẹ̀ ọ̀rọ̀ ìṣítí. Mistura kó tó di pé a kúrò lórí ètò ẹnìkan fẹ́ bá wa dá sí ètò yìí náà àwọn náà pè wá wọlé jáwó bí tó ti ń pè wá àti orúkọ wọn hello orúkọ yín àti bí tẹ́ ti ń pè wá wọlé. ẹ kúrò àná o. ṣàlàfíà lẹwà orúkọ yín àti bí tẹ́ ti ń pè. Ọláfẹ́mi ló ń pè láti Doha, Qatar. láti Doha, Qatar ẹ sáré bá wa dá sí ẹyànnà náà rẹ kíákíá kó tó di pé a lọ lórí ètò. mọ́mí tó wà bẹ́ẹ̀ ni a fẹ́ challenge ta o. ẹ challenge mi. pé wọ́n ti fẹ́ obìnrin kan
ó dàbí wọ́n nífẹ̀ẹ́ obìnrin gan ṣùgbọ́n bẹ́ẹ̀ni gbogbo ìlú mọ̀ wípé láì sí ọkùnrin kò tóbìnrin. Nígbà tí Ọlọ́run dáadáa ayé ó sọ fún bàbá wa wípé òun máa fi ẹnìkan yóò gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ lóòótọ́ la mọ̀ ṣùgbọ́n tí ọba tí bàbá wa nígbà yẹn olùrànlọ́wọ́ yẹn gangan ò ní. bẹ́ẹ̀ni. Gbogbo èèyàn pátápátá ló máa ń pẹ́ ọmọkùnrin fún mi lọ́mọkùnrin ẹni bí ìbí méjì mẹ́ta mẹ́rin obìnrin ní kúlà. bẹ́ẹ̀ni. tí ọba tí ọkùnrin fún wa máa ṣe lọ ni. bẹ́ẹ̀ni. ó lọ ká tó dé ọmọ àlọ́kọ́ yá bústọ̀pù. bó ṣe rí nìyẹn ọkùnrin o. ẹ ṣeun ṣeun. ẹ ṣe àdúpẹ́. a ti mú nǹkan tá a fẹ́ mú jáde ẹ ṣeun. ọ̀gbẹ́ni Olúwafẹ́mi ló pè láti ìlú Doha lọ́hùn ẹ ṣe tẹ́ bá wa dá sí ètò tó oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ̀yìn tẹ́ bá wa jẹ́ náà ẹ ṣeun ṣeun ẹ kú lójú a fi àdàgbà ètò rọ̀ síbi kan mọ́kútó pa àfàdàgbà ètò rọ̀ síbi kan lọ́jọ́ tòní sáré bá wa yànnà náà nǹkan tí. nígbà tí gbogbo wa ti sọ àti sọ síwájú àti sọ sẹ́yìn àti sọ lọ àti sọ bọ̀ ihun tí a máa padà wá fi àdàgbà ètò rọ̀ sí lórí ni wípé kò séyìí tí ò kì í ṣọmọ nínú ọkùnrin àti obìnrin nítorí wípé ihun tóbìnrin ń ṣe òun náà lọkùnrin ń ṣe lóòótọ́ la máa ń rí nígbà kan tí àwọn èèyàn máa ń sáré kiri pé ọmọbìnrin yìí ó bímọ obìnrin obìnrin ló bí lálàkọ́kọ́ obìnrin ló bí lẹ́lẹ́kejì obìnrin yẹn wọ́n lè ti sọ fún lọ́sípítù gan pé arábìnrin ẹ lè bímọ mọ́ torí abẹ la fi gbé ọmọ jáde nínú yín fún ẹ̀mẹ́ta kọ́ máa sọ fún pé torí ẹ ti bímọ mẹ́ta ẹ má ti torí ẹ pé obìnrin mẹ́ta tẹ bí o dandan ẹ gbọ́dọ̀ bọ́kùnrin ṣùgbọ́n ọmọbìnrin míì á máa ti torí pé òun fẹ́ sáré pé òun fẹ́ ní àròlé òun fẹ́ nọ́kùnrin ńlé ọkọ òun kọ́ balẹ̀ má lé òun jáde ńlé á wá lọ máa lé pé òun fẹ́ bímọ ọkùnrin ó máa ń dá wàhálà lẹ̀ sí fámìlì mi tó fi máa ń di pé obìnrin náà lè ṣaláìsí nígbà tó ti sọ fún pé kò lè bímọ mọ́ nítorí náà tó bá jóbìnrin la bí tó bá jọkùnrin la bí kò sí èyí tí ò kì í ṣọmọ nú ẹ̀ obìnrin ń di lọ́ọ̀yà ó ń di dókítọ̀ ó ń di adájọ́ ó ń di olórí ìlú nínú ilé ayé ta wà yìí so kò sí èyí tí ò ń ṣọmọ àtọmọkùnrin náà kọ́lọ́n kó máa bá wa gba àdúrà gbogbo wa ni ní gbogbo ọ̀nà tá a bá ń ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa ṣàdúrà fáwọn ọmọ náà kí àlàáfíà ìjọba ìrọ̀rùn gbogbo ibi tó bá ń tẹ̀lẹ̀ sí kí ó máa bá gbogbo wa nídìílé tiwa. àmì àṣẹ Èdùmàrè. ihun tí mo ní láti sọ nù. tó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu ó fẹ́ dá ìdájọ́ mi nìyí. adájọ́ yá ẹ sọ tí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu ìdájọ́ mi nìyí. tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìdùnnú tó fún wa ṣe náà ní òní. nǹkan tí èmi náà sọ gẹ́gẹ́ bí ọpọlọ tiwa tá a jọ ọmọ kékeré náà táwa náà gbé kalẹ̀ ní wípé gbogbo lọ́mọ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bá wa dá sí pátápátá láti ìlú London láti Amẹ́ríkà gbogbo yín la kí ẹ ṣe gbogbo lọ́mọ kò sí ìtì ìṣe ọmọ bọ́lọ̀ ọba mi ìdùnnú bá fún wa ní ọmọkùnrin tó fún wa lóbìnrin déédéé náà ni bó sì sọ wípé ìdàkejì rẹ̀ náà ni ẹ má jà á torí rẹ̀ káwa sọ wípé kò sí nǹkan tí ọmọ ò lè dá àbọ̀mọbìnrin ò lè dá láyé àtijọ́ àwọn bàbá wa ni wọ́n máa ń dúró lórí nǹkan bẹ́ẹ̀ yẹn àmọ́ ayé ọ̀làjú la wà ní ìsìn ṣàṣà inú àwọn bàbá wa ló jẹ́ pílẹ̀ tó dé ìlú òyìnbó rí àmọ́ ní ìsìn àwọn ọmọ ayé ìsìn gan ìlú òyìnbó ni wọ́n ń lọ bí wọ́n gbà tí wọ́n bá ń lọ sí ọjà òyìnbó. so gbogbo nǹkan ni ọmọ gbogbo àwọn bàbá wa àti ìyá wa tí ó jẹ́ wípé àwọn ò tí ì gbà pẹ̀lú wa káwọn náà kàn gbọ́ ètò ìkáwọn náà rí bí àṣeyànnà àti oríṣiríṣi ọpọlọ tí àwọn èèyàn wa ti sọ kalẹ̀. wọ́n ti sọ kalẹ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni láì sí ọkùnrin kò lè sí obìnrin láì dẹ̀ sí obìnrin náà kò lè sí. kò sọkùnrin. ẹyẹ yìí fi apá kan fò ó yẹ dandan kó fi apá méjì náà ni wọ́n fi fò. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe tẹ́ bá wa dá sí ètò yìí ìfẹ́ wa lẹ́yìn náà tẹ́ fi bá wa dá sí. Ọlọ́run bá mi ìdọ̀kú má wàá pa náà ìfẹ́ wa náà tí ẹni sí wa. tó a kíyín ẹ ṣeun ká mọ̀ bó polówó lóòrò ọjọ́ rẹ̀ bí àná òórùn rẹ̀ bí àtiwọ̀ a mọ̀ fi àsìkò yá a mọ̀ fi kíyín a sì mọ̀ fi dágbére lórí ètò yìí pé ó tún di ọjọ́ mẹ́jọ náà pẹ̀lú àṣẹ Èdùmàrè bá wa kí àwọn èèyàn wa kó tó di bá a lọ. ẹ ṣe gan àwọn èèyàn wa kan wọ́n ṣẹ̀ wá ń darapọ̀ mọ́ àgbà láti fẹ́ parí ètò bí Àjẹ́ Rashida Lazeez Màtíwá Dùnní Badru Mrs kò gbèrègbè ẹ káàbọ̀ sórí ètò wa oníyanṣẹ́ ọlọ́kà ṣe gẹ́gẹ́ bó ti máa ń sọ mo tún wá fẹ́ fi wákàtí ọ̀rọ̀ mo fẹ́ fi sọ fún àwọn èèyàn wa wípé kí wọ́n wá gbàgbé láti máa
pè wá fún gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe bóyá polówó ọjà wọn ni kán pè wá ká lè bá wọn polówó lórí My Sweet FM tó bá jẹ́ pé iṣẹ́ MC afẹ́ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ nǹkan kan lẹ́fẹ́ ni bójèmi àtọmọlójú Olódùmarè náà lẹ́fẹ́ nílùúkìlù tẹ́ ẹ bá ti fẹ́ kí a wá ṣe ètò yìí gbogbo ẹ̀ ní a máa wá owó wa ọ̀pọ̀ àbọ̀mọlójú owó wa ọ̀pọ̀ rárá. kì í ṣe nǹkan tá a lè sọ lórí afẹ́fẹ́. kò ṣe nǹkan tá a lè sọ lórí afẹ́fẹ́ inbox sí wa. wọ́n lè kàn sí wa lẹ́yìn ètò. bẹ́ẹ̀ ni nítorí náà mo ní kí n máa fi eléyìí kí n máa fi dágbére pé ẹ ṣé àdúpẹ́ God bless you all ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá ò ní fàya láṣẹ Ìdùmarè ire owó ire ọmọ ire àlàáfíà àlùbáríkà ìfọkànbalẹ̀ Ọlọ́run á máa pèsè ẹ̀ fún wa mo ní kí n kí n pé ó dàbọ̀. Princess Fọlákẹ́mi wọ́n ní kájọ ká máa fi àkórí ọ̀rọ̀ wa ká mọ pín ẹ̀ kí àwọn èèyàn lè rí nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí ẹ ṣé àti nóòtì ẹ ṣeun olùwà ẹ̀ńtẹ̀ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ bá wa ṣàìsí wọ́ọ̀lù yín kẹ́ lè rí wò nǹkan tí a ti ṣe níbẹ̀rẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́ mẹ́jọ ọmọlójú Olódùmarè àti Mistura Àsúnramú ọmọ yín náà ni nílé agodo My Sweet FM ẹ darapọ̀ mọ́ wa bó bá di ọjọ́ mẹ́jọ ká lè jọ gbádùn ara wa. Àmín. ló ń sọ̀rọ̀ ń bẹ̀. àwọn bàbá ni. ọmọlójú Olódùmarè ló ń kí yín pé ó dàbọ̀ ó dìgbà kan náà ká pàdé lọ́la lórí ètò ọ̀rọ̀ ìṣítí káyọ̀ aláyọ̀ ká pàdé nílé ká mọ̀dọ̀ lórí lẹ́yìn ara wa. Àmín. ó dàbọ̀. ó dàbọ̀.